ráyè yín tàbá ẹ̀ ẹ̀yin àfa oníná ìsọnù ṣe rí ibi tí náà ìsọnù yín ṣe rí gbogbo nǹkan tẹ́ ń sọ pé gbogbo nǹkan ilẹ̀ Yorùbá fake ṣe rí ibi tẹ́ jẹ́ kó ba ayé ọmọ ọlọ́mọ jẹ́ débẹ̀ yìí kí wọ́n ṣáyé ọmọ yẹn nìkan kọ́ ló bàjẹ́ o ó tún wá ba ayé àwọn òbí ẹ̀ jẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ àṣà aláṣà tó bá jẹ́ ìṣe oníṣe ẹ gbé sórí bí ẹrù ni ẹ sọ̀rọ̀ ayé dolórí burúkú sórí ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe yàngàyàngà káàkiri lórí àṣà aláṣà ẹ gbà kan ní nǹkan gbọ́ ju nǹkan tara yín lọ ẹ rí i pé wèrè gidi ni ẹ rí i pé làákàyè yín sọnù àwọn bàbá tiwa tó bá ṣe bí eléyìí ni wọ́n ṣe polówó ẹ̀sìn Islam fún wọn ni kò sí anybody tó máa ṣe ẹ̀sìn Islam tó bá jẹ́ jàgídíjàgan náà fi kó ẹ̀sìn Islam wọlé Yorùbá ni wọn ò ní ṣe ẹ̀sìn yìí rárá ṣùgbọ́n tó bá yẹ pé àwọn bàbá wa náà tó wá mọ túmọ̀ ẹ̀kọ́ tó wà nínú Kùránù ni mo gbàgbọ́ pé àwọn bàbá wa ò lè ṣe torí ọmọlúàbí ni wá ọmọlúàbí náà dẹ̀ mọ̀ wá sí ẹ̀yin ọmọ àlè ẹ̀yin ẹranko má ṣe lóògùn ẹ tọmọdé bá pe kú wá dájọ́ ọjọ́ tó bá ti pààrọ̀ gidi bàbá wọn ló máa gbé wálé á gbé wálé wákà òbí ẹ̀ mọ́lé ni according to nǹkan tí mo gbọ́ ọmọ yẹn báyìí wọ́n sọ pé ọmọ yẹn kú ọ̀pọ̀n dì yóò gbogbo nǹkan tí wọ́n ṣe fún wọn lọ́mọ yẹn kú bí mo ṣe gbọ́ kéèyàn bímọ gan èèyàn tó lóyún kó lóyún kó bímọ lọ́jọ́ yẹn kọ́mọ yẹn kú á mọ̀ bó ṣe rí lára kán tó ìmọ̀ sọ pé ọmọ tó ti ga tó yẹn kán tó ìmọ̀ sọ pé ọmọ tó ti ga tó yẹn bàbá àfà Ìlọrin tó sọ̀rọ̀ wípé kí náà ń pè lólòlù Mufti Ìwó Rashidi tó bá ti dọdún tó ń bọ̀ ẹ kó àwọn ìyàwó yín gbogbo wọn ẹ bá dé eégún lé wọn lórí kéégún jẹ́ méjì ẹ kó àwọn ìyàwó yín àwọn ọmọ yín obìnrin ẹ kó wọn kán lọ jó pàdé olóòlù ẹ̀yin ọmọ àlè burúkú Mufti Ìwó ìwọ tó wá láti Kogi State ìwọ tó jẹ́ ọmọ Ẹ̀gbìrà tó fẹ́ máa pàṣẹ lé wa lórí tó sọ àwọn ọmọ Ìwó dàdìdìrìn táwọn náà ò ní làákàyè torí ọba tẹ́ fi síbẹ̀ future yín ò jọ lójú ẹ̀yin fúnra ara yín gan ọjọ́ ọ̀la yín gan ò ní ìtumọ̀ sí yín wọ́n tún ti ń bá yín pinlẹ̀ Ìlọrin wọ́n tún ti ń bá yín pinlẹ̀ bí ìwà ṣe padà bí Ìlọrin tó jẹ́ pé ẹ máa la máa control yín ẹ̀yin dìde ṣùgbọ́n àfi sùúrù bọ̀tà àwọn ọmọ Ìwó kan náà tó dákẹ́ a rí wípé dídákẹ́ yẹn náà ó mú nǹkan dání. àfà Ìlọrin tá a bá wo kulẹ̀kulẹ̀ báyìí ó lè jẹ́ ọmọ Yorùbá nínú kó wá látàwọn ibì kan ní Katsina àbí Kano wàá ṣáà wá láti nọ́ọ̀tì ọ̀ Senegal ibẹ̀ náà ti ń wá torí àwọn ọmọ ọkọ Yorùbá tó jẹ́ Muslim kò dá ìgbà tán bá sọ fún yín ipe Muslim ni wọ́n tẹ́yìn gan ti mọ̀ ipò ọmọ ọkọ Yorùbá ni wọ́n ẹ̀yin ọmọ àlè mo rí báwọn àfáà yẹn ṣe ń pe gọ́fìmẹ̀ntì bóyá Ṣèyí Mákindé á stop ẹ̀ nígbà tán bí Ṣèyí Mákindé dá nǹkan tán ti ń ṣe kí ìyá Ṣèyí Mákindé tó dáyé tí Ṣèyí Mákindé ti gbọ́ oríṣiríṣi ìtàn nípa ẹ̀ àwọn láwá stop ẹ̀ ọba Ládọjà ṣé ọba Ládọjà láwá stop ẹ̀ ni torí kò yé mi ókè ọmọ yìí báyìí wọ́n sọ pé apọ lóòlù nìkan ló yà mo wá ń wo àwọn olórí burúkú wèrè kan tó ń sọ̀rọ̀ pé ẹ tọmọ yẹn gan bá tiẹ̀ fẹ́ kú àwọn wọn á pa torí kan lè sọ pé ìṣẹ̀ṣe rí ẹ rí pé ti ya wèrè nǹkan tí wọ́n ti ń ṣe kí kan tó bí ya yín nǹkan tó ti ń ṣe kan tó bí bàbá yín tó ń dẹ̀ ti mọ rìsọ́ọ̀tì ẹ̀ ṣé wọ́n tó ń bá mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tán bá ṣe ṣé wọ́n á ṣàdé sọ pé kán stop kóbìnrin má máa rí ṣé wọ́n á stop ẹ̀ pé kí obìnrin má máa rí tọ́n bá ti sọ nǹkan nípa ilẹ̀ Yorùbá ẹ̀ máa sọ pé Yorùbá lẹ́vù irọ́ ni mo dẹ̀ ṣíwọ̀n àwọn nǹkan tí wọ́n ní làákàyè ogun tó dé bá wa ní nǹkan bíi May and June yìí kì í ṣe nǹkan kékeré let me say from April tó ṣẹlẹ̀ láti April títí da June July yìí kì í ṣe nǹkan kékeré ló ṣẹlẹ̀ sí wa àwa tá à níbọn àwa tá à ládàá àwa tá à ní ìkankan ìjà ogun kankan àwa tá à ní ìjà ogun kankan táwọn tó ní nǹkan ìjà ogun oríṣiríṣi nǹkan ìjà ogun tó ń dẹ̀ fèsì wa tí Olódùmarè dẹ̀ bá wa borí wọn ẹ wá ní kò sáwọn alálẹ̀ ẹ wá ní ilẹ̀ yìí ń ṣe lẹ́lẹ́bọ ẹ wá ní kì í ṣe ẹbọ náà fi pèsè ilẹ̀ yìí àwọn olórí burúkú kan tó wá ń sọ̀rọ̀ pé ẹ ṣe bí a sọ wípé Islam ló ń gérí Islam ló ń pààyàn ṣé òrìṣà kì í mu ẹ̀jẹ̀ báyìí ó kọjá yìí ẹni àfojúdi ló pa á kó má bàa máa pàwá obìnrin ló ṣe kì wá nílò pé ká má máa yọjú ẹ̀yin olórí burúkú kó má bàa máa ní nǹkan kan ṣe pẹ̀lú àwa obìnrin kó lè dáàbò bo ẹ̀mí wa ló ṣe ń kì wá nílò pé ká má yọjú síta òun ló lọ ṣàfojúdi òun ló lọ ṣe àfọwọ́fà òun ló lọ pa ara ẹ̀ kò séèyàn kankan tó pa á kì í ṣòrìṣà ló pa á òun ló pa ara ẹ̀ fúnra ara ẹ̀ torí wọ́n ń sọ má yá ní fọ́tò obìnrin ẹ má wò ẹ má ṣe fídíò olóòlù ṣùgbọ́n ẹ kọ̀ ẹ gbọ́ ó ṣẹlẹ̀ tán
àwọn kan wá ń sọ̀sọ̀kúsọ pé ṣe bá sọ pé òòṣà ò kì í pààyàn, òòṣà ò kì í pààyàn, ìwọ fúnra ra ẹni má fọwọ́ fa èèwọ̀ bí àwọn èèyàn míì dẹ̀ ṣe tún máa ń fọwọ́ fa èèwọ̀ sínú ayé wọn títí di bá a ṣe ń sọ̀rọ̀. òòṣà ò kì í pààyàn, á kì ẹ́ nílọ̀, á kì ẹ́ nílọ̀, á ti sọ nǹkan tó lè ṣẹlẹ̀ sí yín. wọ́n kí ẹ̀ fún wa, àwa la kí ẹ̀ fún wọn. tó tó di pé ẹ̀sìn dọpọlọ wa rú, kẹ́sì tó tọ̀nù gbogbo sísítẹ́ẹ̀mù wa down. àwọn bàbá wa wọ́n ń ṣe ẹ̀sìn ṣùgbọ́n wọ́n kí ẹ̀ fún àwọn òrìṣà wọn, àwọn òrìṣà wọn ò dẹ̀ kí ẹ̀ pé wọ́n ń ṣe ẹ̀sìn míì, wọ́n ń dáàbò bò wọ́n. wọ́n ní respect fáwọn alálẹ̀ tán bá, wọ́n dẹ̀ ń dáàbò bò wọ́n. ṣùgbọ́n ẹ̀yin kọ́, àwa ìkílókù a bẹ̀rẹ̀ sí ní fi àwọn òrìṣà yẹn ń ṣe ẹ̀sìn. síbẹ̀ tó bá le tán wọ́n á tún dúró, ẹ wá ní wọn lójú àánú, wọn ò tún ní wo gbogbo nǹkan tá a ṣe yẹn. tó bá le tán wọ́n á tún dúró tì wá náà ni. ẹ̀yin ọmọ àlè, àwọn ọmọ ìrankíran, tó bá ti dọdún tó ń bọ̀ Mufti, kó gbogbo àwọn ìyàwó tó bá ti ní, àwọn ọmọ ẹ̀ obìnrin páàkì wọn, gbégún dé wọn lórí, gbégún lé ìyàwó ẹ̀ lórí, ó ti yẹ bẹ́ẹ̀ yẹn Mufti. kéégún wá da méjì, káwé tó lágbára jù nínú wọn, kéégún lórí àwọn ọmọ ẹ̀. ìwọ tó wá láti Kogi State tó wá fẹ́ máa dalẹ̀ wa rú, tó wá láti Kogi State tó fẹ́ máa dalẹ̀ wa rú, Olódùmarè á mú ẹ lójijì ni. ò ní rójú ráyè dalẹ̀ wa rú Mufti, ò ní rójú ráyè dalẹ̀ wa rú. gbogbo ẹ̀yin àfà tẹ́ bá ti sọ wípé ẹ fẹ́ múlẹ̀ káàrọ̀ òjíire, ẹ fẹ́ dojú ẹ̀rú, Olódùmarè àwọn tó nílé ayé, àwọn tó nílẹ̀, wọ́n á bá wa mú yín lójijì ni, wọ́n á mú yín lọ lójijì ni. gbogbo ogun tó ṣẹlẹ̀ sí wa tó jà wá, ààrò lórí ẹ̀sìn kankan. olórí ẹ̀sìn Christian wo la rí tó bọ́ síta tó lóun fẹ́ jà fún wa? olórí ẹ̀sìn Muslim wo la rí tó bọ́ síta tó lóun fẹ́ jà fún wa? kò sí èèyàn kankan, kò sí èèyàn kankan. àwọn tá à ń ṣẹ́ èpè fún iná náà padà dìde tán jà fún wa. ẹ rí pọ́pọ́ lọ èèyàn mi ò pé ọmọ àlè pọ̀ sẹ̀, a ní ọmọ àlè pọ̀ nílẹ̀ káàárọ̀ òjíire. ìjọba sì máa bá wa wá DNA test ọ̀fẹ́ tá a máa ṣe foníkálukú, tá a lè mọ ìdílé tó ní kálukú ti wá. àwọn olórí burúkú somebody wọ́n ìwọ tó bá ní ìdí oògùn ọ̀sà, oògùn rheumatism, oògùn diabetes, oògùn fibroid, oògùn kidney, glaucoma, oògùn cataract, ìwọ kan mẹ́sẹ̀gì mi, oògùn ẹni nǹkan tó bá ṣàtúnṣe lágbára mẹ́sẹ̀gì ọ̀bọ̀ bóyá o fẹ́ ṣe àyẹ̀wò, ìwọ kò jẹ́ kí n mọ̀. ọ̀ bóyá o fẹ́ ra mọ́tò free accident tó kó wá láti overseas, any model, any product, ẹ kò jẹ́ kí n mọ̀. ọ̀ ẹ fẹ́ ra kíní engine tó fi ń ṣe bottle water, pure water, ẹ mẹ́sẹ̀gì mi. àbí ẹ fẹ́ ra granite, ẹ fẹ́ ra iyanrìn, ẹ fẹ́ ra òkúta, ẹ jẹ́ kí n mọ̀. àbí ẹ fẹ́ ra ilẹ̀, ẹ dẹ̀ fẹ́ ra ilé, ẹ jẹ́ kí n mọ̀. àbí ẹ ní ìdá àwọn iná tán pọ́ wá láti overseas, àwọn iná tó make sense ni o, tán dẹ̀ wà fashionized gan, ẹ kàn jẹ́ kí n mọ̀. ẹ ṣé gan.